ó máa fi fún. Bàbá ṣe gbogbo ẹ̀. Àní fúnre rírí fúnre àìrí nínú ẹbí wa. Gbogbo ayé ẹjùmọ̀ gbé ga. Kárí òkú bàbá. Tẹ̀bí ta. ògo ni fún kábíyèsí Elédùmarè ọlọ́run ọba mi tó lóhun gbogbo. Bàbá ńlá ó máa fi fún. Òun náà lónìí. ẹni tó ní ọpẹ́ Tilẹ̀ mi. ẹni tí ìyìn tọ́ sí ẹni tó yẹ kí ẹ̀dá máa fi ọpẹ́ fún nígbà gbogbo ni ẹni tó yẹ kí ẹ̀dá máa gbéga ní gbogbo àyíká àyè tó bá ti bá rẹ̀ ní gbogbo ibikíbi tó bá ti rẹ̀ ní gbogbo ojú ọjọ́ tó bá ti wà lórílẹ̀ ìpẹ́ ní kí ẹ̀dá máa fi ọpẹ́ àti ìyìn fún adẹ́dọ̀ ọlọ́run ọba mi tó ṣohun gbogbo. ọba àwọn ọba ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun ká bí ọ kò ṣe ọlọ́run ọba mi tó lóhun aládìgún yín náà rí o ẹ bọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń kọjá lórí fọ́nrán adé o kẹrin jẹgbẹ́ ọgbọ́n ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ sojú ẹ kú ilé ní gbogbo lẹ̀kílẹ̀ ẹ tún kú ilé ní gbogbo bíkíbi ibi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa wo Jogbo ní ìkànnì Cream Radio and TV òun ni mo fi ń kí yín pé ẹ kú ilé o. ó kí ní gbogbo lẹ̀kílẹ̀ tẹ́ ẹ bá ti ń láǹfààní àti máa gbọ́ wa tẹ́ ẹ tó ti ń wò wá mo kí ní káàkiri tìbútòrò káàkiri gbogbo àgbáyé níbi gbogbo ní tẹ́ ẹ bá ti láǹfààní àti máa wo Jogbo òun ni mo ti ń kí yín o lórúkọ. Jẹ́ kí lé alámọ̀ ọmọ tó balẹ̀ orí gbé mi lọ́nì kó tún gbé mi rìn lọ́jọ́ tòní bí adẹ́dọ̀ ọlọ́run ọba mi ti fẹ́. Ọlọ́run mi ó máa ṣe ń wáyé. Adigun yín náà rí àdá kì í kú lágbẹ̀dẹ ìran kọ̀ọ̀kan òbúlẹ̀ tí mànàmáná tó sojú ọ̀run wàrà Jogbo ọlọ́run ọba mi ni kì í ṣagbára ẹnìkan. Adigun Kikioro náà tún rí o lórí fọ́nrán lórí àtẹ ètò ìlú Jogbo ní ìlú Jogbo ní ìlú tí a ti ń hùwà àbàjẹ́ tá a tún yan fádá ìlú Jogbo ní ibi tí a ti ń hùwà tó wà tí ò ṣẹ́ ń tí ó béèrè pé bó lẹ́sẹ̀ ṣe ni ìlú Jogbo ìlú tí a ti ń kanra wá kó tá a ti ń hùwà bó ṣe hùwà lọ́wọ́ agbára kálukú á ṣẹ̀jẹ̀ lójú hùwà àbàjẹ́ ranjúpa lẹ́júpa nílùú Jogbo ní o dájú ẹ̀ pa ìlú Jogbo náà ńlẹ̀ tó fi wà tó ń fẹ́mi àti ẹni gbẹ́rẹ́ ìpàkọ́ tó ń gbá wa ní pẹ́rẹ́ ìpàkọ́ dáadáa ní ìkànnì Cream Radio and TV pẹ̀lú Adigun Jogbo bí omi ẹ bọ́rọ̀ ọ̀rọ̀ tí ń kọjá lórí fọ́nrán àtúntìdé o lọ́jọ́ tòní adẹ́dọ̀ ọlọ́run ọba mi ó tún dọwọ́ rẹ̀ o. lórúkọ ọlá ọmọ ọláníran ńlá dìjọ wà lórí àti ètò tòní Fortune amójú ẹ̀rọ ni ó náà wà ń bí ó dúró digbí. àti lórúkọ aláṣẹ ìgbìmọ̀ tọ́lọ́run ọba mi adẹ́dà fi ìran ìkànnì yìí hàn ni mo fi ń kí yín. Chief Barrister Bukola Oguntola Àbákẹ́ pẹ́ o ni mo fi ń kí yín pẹ́ káàbọ̀ sórí àti ètò ìlú Jogbo. ohun gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ṣe dáadáa. gbogbo wa tá a bá wù ẹ jẹ́ ká má wù àsọnù ni. gbogbo tá a bá jẹ ká jẹ pẹ̀lú òótọ́ ká má jẹ pẹ̀lú irọ́ o. orí ìgbà á tán fún ẹ̀dá àsìkò á tán fẹ̀dá lókè ìpẹ́. ohun tí a bá ń jẹ lọ́wọ́ ẹ jẹ́ àwò pé àkókò àti níta ńlá kọjá ó sọ pé ká máa jẹjẹkújẹ ìyẹn ó sọ pé ká máa mọ̀mọ́ kú. nígbà tá a bá wá jẹ tán tá a rò pa àǹfẹ́lá àwọn ọmọ tí ò tó ni kí wọ́n máa náwó sí ní mú wọ́n máa sọ pé bàbá àgbà yanu àwọn náà ni
àná wọn balẹ̀ jẹ́. ó ti mú mi. àwọn bàbá wọn gbọ́n wà láyé wọ́n ti ṣe kíni wọ́n ti ta ògùn àwọn ọmọ wọn wọ́n ti gbowó orí ẹ̀ wọ́n ti jẹ́ ǹjẹ́ kújẹ́. ìgbàgbé gbogbo ẹ̀. ó ní mo fi sọ fún wa wípé gbogbo tá a bá ń ṣe láyé ẹ jẹ́ ká ṣe dáadáa. ọba tí mo pè tó ń jẹ́. gbogbo àyíká yìí tá a bá ti bára wa bóyá ìwọ ń tajà oníṣòwò ní ọ́. mo ló ti mú mi gbàgbé gbogbo ẹ̀. ẹ lò gbà ẹ ṣàkókò yín ẹ lò dáadáa ni torí pé bá a bá ti lò gbà wá àwọn kan ń bọ̀ ọlá tí wọ́n ń bọ̀ wá gbéyẹ̀wò àwọn kan ń bọ̀ tó máa gbéyẹ̀wò dáadáa ẹni ló fi jẹ́ pé n tá à ń ṣe lọ́wọ́ lónìí àwọn kan ń bọ̀ wá wò gẹ́gẹ́ bí iṣẹ́ ìrújú látún ti gbéyẹ̀wò oníbòhùn ó ṣe yẹ̀wò ìwà tá a wò ìgbà tá a lò àkókò tá a gbé ìṣẹ̀mí tá a lò nínú ayé ní ó ṣàlàyé wa láàrin ara wa. adẹ́dàá ọlọ́run ọba mi ẹni tó láyé tó lóun gbogbo wọn jọba lọ́nà ayé wa o. filẹ̀. ìjòyè tá a kò lè rọrùn. this is ìjọba rẹ̀ dùn. aṣíwájú Yínká Ayéfẹ́lẹ́ lórí àti ètò ìlú Jogbo. a kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Germany gbogbo ẹ̀yin tí ẹ wà ní Scotland gbogbo ẹ̀yin ará England gbogbo ẹ̀yin tẹ́ wà ní South Africa tẹ́ ń wò wá gbogbo ẹ̀yin ará Kenya Rwanda Cameroon Tunisia Egypt tẹ́ ti láǹfààní tẹ́ ti ń wò wá kétékété gbogbo yín pátá la ti bákan náà ẹ̀yin ará Canada àdìrí mi kan ó tún wá mi lọ owó kọ mi lọ dábọ̀ Adigun Kikioro mo fẹ́ mọ bọ̀bọ̀ yẹn dáadáa. Sista Anefa Eniola ó ní mo fẹ́ mọ bọ̀bọ̀ yẹn dáadáa àwọn yẹn ará Scotland làwọn. Thank you so much sister, really appreciate you. Olúwa ń bẹ̀lẹ̀ bàbá ń bẹ̀lẹ̀ Olúwa ń bẹ̀lẹ̀ ìlú Jogbo náà lẹ́wà ẹ̀ sínú lójú òpó ìkànnì ti Cream Radio na TV. Adigun ọ̀rọ̀ ò ní pọ̀ lónìí àwòrán ṣe kíni àwòrán máa yan àwòrán máa fúnra wa àwòrán máa fúnra wa ẹ jẹ́ ń gbà báyìí. This is Àyìnlá Ọmọwúrà àwọn bàbá nù. Àmú mọ́ra wọn lónìí ni àtù mọ́ra wọn lónìí ni ẹ sáà mọ̀ pé fi kan gún kan mú kan mọ́ kan ní fi ń di jẹ̀pẹ́ fígún. bí wọ́n ṣe tó bẹ́ẹ̀ ò yẹ nìkan. ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí láàrin ìṣẹ́jú mẹ́wàá ó ní ìfaradà fún ẹ̀dá. ohun gbogbo kọ́ ni o fẹ́ gbà nípa owó. ohun gbogbo kọ́ ló fẹ́ kí wọ́n san èrè rẹ̀ fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó o lè jèrè rẹ̀. àwọn ìfaradà kan wà tí ọba lè mú dúró gírí tó ọba lè dúró pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ gírí tó pa ọkàn rẹ̀ pọ̀ pẹ̀lú ebi àti ìyà tí ò ń dojúkọ lónìí. àwọn èrè títí láì fàbàdà téèyàn ò ní gbàgbé ẹ̀ máa jáde láti bẹ̀ fún ẹ̀dá tó bá ní ìgbẹ́kẹ̀lé àti ìfaradà dáadáa. nítorí pé ohun tó ń jẹ lónìí á tán ṣùgbọ́n àwọn tó fi àgọ́ ara ṣiṣẹ́ fún pẹ̀lú bí ìfaradà tó sì nígbàgbọ́ pé ọjọ́ ọ̀la ọ̀dà bọ́ bá ń tọ́ bọ́ bá ń rìn bọ́ bá dúró lórí ìmúṣẹ ìdúró ẹsẹ̀ rẹ̀ tó dúró pé bàbá ti yẹ̀gẹ̀rẹ̀ kó lójú ọ̀nà ayé ọmọ kò sí ohun tí ẹ̀dá ń ṣe tí ọlọ́run ọba mi ò ní jẹ́ kí wọ́n mọ̀ yàn nǹkan kan níbẹ̀ ni wọ́n ti mọ ẹ̀dá ohun tí ẹ̀dá bá gbé lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ àbí ìyàn láàyè àbí ìfaradà rẹ̀ pẹ̀lú àwọn nǹkan kankan tó ń fi àgọ́ ara ẹ̀ ṣiṣẹ́ fún òun ni yóò jẹ́ èrè fún ẹ̀dá lọ́sàn-án ni àbí lọ́jọ́ alẹ́.
ẹ jẹ́ ń gbà báyìí pààrọ̀ orin ẹ jẹ́ ń pààrọ̀ orin dáadáa ẹ jẹ́ ń pààrọ̀ ẹ̀ Àyìndé ọmọ Agbájílọ́lá wọlé wá. mo fẹ́ kí gbogbo àwọn tí mo kó wá sórí àtẹ ètò lónìí kí kálukú wọn ṣe kíni kí wọ́n nà yẹ dáadáa. mo fẹ́ kí kálukú wọn náà ṣe kíni kí wọ́n kọrin. Ayéfẹ́lẹ́ mo fi wọlé bẹ́ẹ̀ bá gbàgbé. Àyìnlá Ọmọwúrà. Bàbá ti ṣe kékeré o. Bàbá mi á ní ẹ̀gbá bọ̀ yìí. Bàbá ti ṣe kékeré. Bí èèyàn bá ń pàdé ara wọn ó ti ríra wọn lóde ọ̀hún. Ẹ̀pẹ̀tẹ̀ Ọlọ́run ló pé jẹ́ wà lọ́nà. Èyí tí mò ń sọ ni pé ìfaradà rẹ ó ṣe kókó. Iṣẹ́ lóògùn ṣẹ̀dákùn múra sí ìjì ẹni. Ohun tó ń fi àgọ́ ara dà tó ń fi àgọ́ ara dúró lé lórí ó ṣe pàtàkì dáadáa. Iṣẹ́ òun mi mo ṣe bọ̀rọ̀ lóhùn mi o. Máa gbọ́ àlàyé látọ̀rọ̀ ẹnu dùgbò. Àlàpàtẹ pamọ́. Tí mò ń sọ̀rọ̀ lé lórí ni pé jíjẹ mímu níná lílò ó wà nínú kádàrá àgbégbá orí látòdì ọ̀hún nígbà tèmi àti ẹ̀ ń kọ́ ní ìsálú ọ̀run lọ́hùn tí ò sì yẹ nìkan. ṣùgbọ́n adélé ayé tán kálukú ń ṣe kíni kálukú ń ṣiṣẹ́ tọ̀ ní kálukú ń tọ̀ ọ̀nà tọ̀ ṣùgbọ́n tí ó jàdù fún ẹ̀dá láyé tí ó sì wúlò fún ọmọ ènìyàn ó ní pé ìwà rí pẹ̀lú ìdúró ẹ̀ṣọ́ rí títú rí àti jíjẹ́ ẹni tí ó ṣe fọkàn tán. Gbogbo àyíká yìí tó bàbá rẹ̀ dúró pẹ̀lú òótọ́ jẹ́ kó jẹ́ ẹni tí ó ṣe fọkàn tán ẹni tí wọ́n gba ẹ̀rí ẹ̀ jẹ́ bí nǹkan kan bá ṣẹlẹ̀ láwùjọ Mr. Alágbájá ò jẹ́ rí bẹ́ẹ̀ èèyàn dáadáa ni kò jẹ́ wùwà báwọn kò lè ṣe báwọn rárá òní kò jẹ́ láwùjọ má jẹ́ igi burúkú tí sun ìsúkísú fẹ́ yẹ jẹ. Business life tó tẹ pamọ́ṣẹ́ o. Dojúkọ ṣe àfiló. Ohun tó o bá ń ṣe lónìí. Tó bá lò. Ohun tó o bá tẹpá mọ́ lónìí dáadáa. Máa rántí pé ìtàn lèmi àti ẹ̀ ń kọ́. Olórí o. Ìtàn lèmi àti ẹ̀ ń tẹ̀lé. Ẹ̀sùn mọ́ mi. Ìtàn lèmi àti ẹ̀ là ń fi ìgbésí ayé wa lójoojúmọ́ la fi ń kọ́ o. Torí pé Lágbájá ti gòkè àgbà ọmọ àbọ̀yọ́ náà ẹ̀bùrú tó gbà ń ló fi jẹ́ kí wọ́n mọ̀ Ọlọ́run ò gbàgbé ẹnì kankan dúró pẹ̀lú òmùṣẹ òótọ́ mọ́jẹ̀gẹ̀rẹ̀ lórí ìdúróṣinṣin pẹ̀lú ìfọkàntán tí àwọn ayé ti nínú rẹ̀. Bọ́bá wá lónìí gbà bẹ́ẹ̀. Bọ́bá sì tún kú díẹ̀ káàtó gbà bẹ́ẹ̀. Wọ́n gba ẹtí iṣẹ́ òun sọ̀rọ̀ lásán o. Mo sọ pé ọ̀gọ̀tà wa gbowó, ọ̀pọ̀ òbàtà wa gbowó ẹ̀ o. Mo wúra rẹ̀ bí ẹlẹ́yà pé ni àwọn àbúrò mi tó gbéra lánàá wọ́n ti overthrow mi. Ọlọ́run ò gbàgbé ẹnì kankan. Kò síbi tí ẹ̀dá ń rè tọ́lọ́run ọmọ kò sì síbi tí ẹ̀dá ń lọ. Tójú adẹ́dá olùdá ayé tí ò tó. Tèmi ń ṣe lọ́wọ́ ń bí tí ẹni tó wà ní England tó náà ń ṣe lọ́wọ́ ó jọ ń wò wá kétékété ni. Bàbá oníṣẹ́ ló ṣẹ̀dá òṣìṣẹ́ tó ní. La fi gbọ́dọ̀ sí ayé dáadáa. Òun náà rè wá. La fi gbọ́dọ̀ lo ìgbà dáadáa. Faradà ló pọ̀ kó tó rówó. Kó tó fi dá aṣẹ ọ̀hún kó tó rí iṣẹ́. Má torí ń tá jẹ lónìí. Kò ní ṣiṣẹ́ onítọ̀. Ká wá fi pọ́npọ́ ká fi lọ́jọ́ ọ̀la wa lójú. Ẹ̀kú bá dá dúró. Mọ̀jà torí tí a dà lénìí. Lórí àwọn òṣìṣẹ́ pátá.
ká gbàgbé ọ̀la tí ìtàn o. lójú ọ̀pọ̀ lọ́la balùbárì kàdé ìdábà ṣe. kò pa dandan kó o fi wùrùwùrù wá owó tàbí kó o fi wá ọ̀nà jíjẹ mímu. akásúrò ẹ̀wù ó dọ̀nà àpapọ̀. ọ̀gbọ́n tí Yorùbá àjìnlẹ̀ sọ ni lẹ́kọ̀ọ́sì wọ́n ní kò ebi kì í pagún lójú alẹ́ torí pé wọ́n wo ìfaradà pé lóòótọ́ o lè má rí nǹkan kan jẹ lálẹ́ àná tó fi dàárọ̀ yìí ìyẹn ò sọ pé ebi ti pagún. ìjọra o. ètí à ń sọ ni pé ìfaradà rẹ àti ìfarajìn rẹ àwọn nǹkan kan wà tó sacrifice pẹ̀lú àgọ́ ara ẹ pé ní choice. ohun tá a rí jẹ lónìí bàbá dọ̀la ń bọ̀ wá ohun tá a lé lónìí tá a bá dẹ̀dà bá láàmú lọ́la á mú. ó nígbà nínú ayé fún ẹ̀dá ó ní àkókò fún ohun gbogbo àti ìjìnlẹ̀ èrè ọkàn lọ́jọ́ iwájú fún ẹ̀dá tó nígbàgbọ́ nínú ọ̀la. ní láàrí yìí tí ó ṣẹlẹ̀ láago kan aago mẹ́jọ ọ̀la ẹ̀dá kan ò lè sọ. àfi ká lùgbà àtàkókò wa ká fi dúró pẹ̀lú òótọ́ sísè. bá a bá ti nígbàgbọ́ nínú ọkàn wa tá a sì dúró pé nǹkan ò lè dapọ̀ mọ́ tèmi. pa dandan kí n fún ọ lání káfà kí mi tó jiyàn. pa dandan kí n sọ pé kí ọlá ṣubú kí mi náà wá sí kí mi náà wá nù. ẹ jẹ́ á máa rò dáadáa. ẹ jẹ́ á wo ìgbà àtàkókò wa ìgbà tá a ti ń bọ̀ ibi tá a gbé dé kìí ṣe mímọ̀ sí èmi àti ẹ̀. àwọn tá a jọ bẹ̀rẹ̀ àwọn kan ti lọ. ìgbà tí ni àti wà lọ́mọ ọdún kan wà tẹ́ pé wọ́n sọkún lé wọn ni èmi àti ẹ̀ sì wà lọ́dún kan. ìgbà tó wà lọ́dún mẹ́wàá tó lé àwọn kan ti lọ èmi àti ẹ̀ tó ń rí ìmí lórílẹ̀ yìí pẹ̀. oríwó ká tó kọrin ká tó lùlù sódò sí mọ́tò. tá a pé 30 ọdún àwọn kan ti lọ àwọn tá a jọ sí kékeré wọ́n ti lọ tá a rí wọn mọ́. àwọn oníbikíbi káàfù ni ìyẹ̀wù dájọ́rọ́ ni ádàní lọ́la fún mi lówó. nínú ọdún tá a wà yìí àká tó ti lọ èmi àti ẹ náà rí à ń gbọ́ra wa à ń ríra wa kétékété ò ń gbọ́ mi ò ń wò mí èmi náà ń gbọ́ rí sí. ibi tó yẹ ká ti ní ọkàn òótọ́ ká ti ní ìgbàgbọ́ tí ṣe belief pé adẹ́dọ̀ gbàgbé mi olúwa ò fi mí lẹ̀ ń gbà kankan. ẹ jẹ́ àwúre ká lè bá a kúnlẹ̀ rí ẹ jẹ́ àlùgbà dáadáa ká lè bá a délé rí orí àti ètò ìlú Jogbo lẹ́wà pẹ̀lú Adigun Kikioro lójú òpó kànnì Cream Radio and TV lójúde Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn. má gbàgbé pé 30 ìṣẹ́jú péré òun náà lè tó yìí. dábìí pé mo sì tún ní ìṣẹ́jú 10 àbí. àbòdé nítorí òkun ó dájú àbòdé nítorí ọ̀sán ẹ̀ sáni. ìyá ló gbà dáadáa. ibi tá a gbé fowó tẹ̀nà àgbàná òní ìwọ̀n ẹ̀ sáni rẹ̀ pẹ̀lẹ́. nítorí pé ìgbésílẹ̀ ayé wa àfi ń kọ̀tàn ni àfi ń kọ̀tàn ìní ìgbésílẹ̀ ayé wa ẹ jẹ́ kí èmi àti yín ká wá kọ̀tàn rí ká lò gbá rí ká lo àsìkò rí. gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà mú kí n pé ẹ kú iṣẹ́ o. gbogbo ọmọ Nàìjíríà tìbútòrò káàkiri gbogbo àgbáyé gbogbo bíkíbi tẹ́ ẹ bá fọ́n sí tẹ́ ẹ ti ń wọ̀rọ̀ ajé. ayọ̀ lẹ́lọ́ ayọ̀ náà lẹ́ padà sí Nàìjíríà láṣẹ Elédùmarè Ọlọ́run ọba mi òkè. gbogbo kìsẹ́ tẹ́ ẹ bá wá ń ṣe gbogbo àyíká yìí tẹ́ ẹ bá ti ń bára yín ẹ máa dúró pẹ̀lú ọkàn òótọ́ ẹ máa dúró pé Olúwa sì wà pẹ̀lú yín ni o ẹ máa dúró pé Adẹ́dàá ó sì ṣe kíni ó rì míì pẹ̀lú yín nítorí pé ó ní jà fún ẹ̀dá ẹ sì sí dáadáa tí a ṣe tí a ń bá náà ni làá sí
tí mo bá rán ẹni tí ọkàn yẹn kọ̀ọ̀kan yẹn nù. àkìyín ọjẹ́ pọ̀sán lẹ́yìn wà ní alẹ́ lẹ́wà bí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́. àkìyín ti bú tòrò káàkiri pé ẹ kó èrè oko ẹ kó délé láti Elédùmarè. ẹ kó èrè oko ẹ kó délé. ẹ ní gbé sájò ẹ ní kú sájò. ojú ayọ̀ ojú rẹ irú oore náà la máa gbọ́ síra wa láti Elédùmarè. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Cream Radio and TV ẹ máa bá wa ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ wa bẹ́yìn bá ti ń gbọ́ ètò yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbáyé ẹ tún jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ àwọn lè bọ́ yín ẹ jẹ́ kí tẹ́jọ wà lókèèrè ẹ jẹ́ kí àná máa ṣe kíni ká máa nípa náà prógrámù kan náà máa gbọ́ kí wọ́n lè bá a mọ̀ pé ilé làbọ̀ sinmi oko kí wọ́n lè bá a mọ̀ pé tí ìṣẹ̀lẹ̀ ńlé àwọn mọ̀ ẹ bá ti sọ fún wọn kàn á sí kíni wọn lọ sójú òpó lórí YouTube wọn kàn ra táìpù Cream Radio and TV Cream Radio and TV tí wọn bá ti subscribe sí wọn kàn ra tẹ̀ lásán kọ̀nà wọn lówó kọ̀nà wọn ní nǹkan kan báwa bá ti bẹ̀rẹ̀ ètò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ó sì kíni wọn ó rí kétékété àjọ máa gbóhùn ara wa láyọ̀ lẹ́gúnlẹ̀ ẹ lọ láyọ̀ ẹ di láyọ̀ ẹ. lórí kókó ọ̀rọ̀ tí mò ń mú lọ tí mo ti wà lórí rẹ̀ ó ní pé kó jẹ́ olóòótọ́ kó sì ní ẹ̀mí ìfaradà pẹ̀lú gbogbo àyíkáyè tó bá wà. bọ́ ọ bá rí jẹ ó wá nù bọ́ bá sì kù díẹ̀ káàtó gbà bẹ́ẹ̀ ó ní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ o orí tí Táíwò gbé wá kọ́ ni Kẹ́hìndé ní ọ̀nà tí Kẹ́hìndé ó gbà jẹ́ ìgbéga Àlàbá àti Ìdòwú lè má rí nítorí pé ó yé wa pé kádàrá kálukú yàtọ̀ síra wọn ibi tí kálukú ó gbé ibi tí kálukú ó dúró ó yí adẹ́dọ̀ Ọlọ́run ọba mi. bójú ogun láyé o bàmá ti múra sílẹ̀ láti ìgbà ìwé ni bàmá ti múra sílẹ̀ ńgbà wá ìbọn àdá sí ọkọ. ayé kọjá bẹ́ẹ̀. bárabọ̀ ẹlẹ́nu mẹ́tọ́. tó wà nú ayé jayé lọ. òmìnira ń bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí. nítorí pé ojoojúmọ́ lọ́mọ nú ayé tí ń jẹ́ ìsínwẹ́rẹ́ ń dàgbà tí sì ń gbọ́n sí. orí ìjà bàbá ò dákun dábọ̀ bọ́tà wọn wá ò láyé. ibi ayé ń lọ kò yẹ ẹni tí ń gbénú ayé. adẹ́dọ̀ Ọlọ́run ọba mi nìkan ló yẹ o. má jẹ́ kọ́tà yọ mí o. lórúkọ Ọláníyan. lórúkọ gbogbo àwọn tí wọ́n dúró tí àjùjọ ṣètò yìí. láti ìgbà ìwé ni àwọn tó ń fojú sí bó ṣe ń lọ. báwa ìbàdàn àti ọkọ márẹ́tù àtọ́ta bárabọ̀ ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira ń bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìjà o tí ń bá nílé ẹni gbọ́gbọ́n máa fi bẹ́ẹ̀ ṣe ibùdó ìjà bàbá ò dákun dábọ̀ bọ́tà hàn wá ò láyé. nọ́mbà tó jáde sọ́dọ̀ mi rèé. ayé mi dùn. ilé ẹ̀ náà kọ̀ọ̀kan láti bá mi. ọ̀rẹ́ o. 081 081 24 28 9474.
nọ́mbà tó jáde sọ́dọ̀ mi 08124289474 nọ́mbà tó jáde sọ́dọ̀ Jogbo. ogun ayé àṣẹ kì í ṣe tìbọn ogun ayé kì í ṣe tàdá ọkọ̀ àti ìbọn rárá ogun ayé tó bá bá níjà. lórúkọ Fortune amójú ẹ̀rọ. ìjàkadì tó ń bá níjà tá ò lè. ní àti yín tó pàdé lọ́jọ́ mẹ́jọ láṣẹ Elédùmarè Ọlọ́run ọba mi òkè. tá ò lè rò rárá àwọn tí ṣe ní tipa ní táwùjọ máa jẹ táwùjọ máa mú bàbá ò dákun dàbọ̀ bọ́tà hàn wá ò láyé. Adigun yín náà rí àdá kì í kú lágbẹ̀dẹ. èmi dánwò. bẹ́ẹ̀ ìran kọ̀ọ̀kan ò bulẹ̀ tì. máa jẹ́. mọ̀nàmọ́ná tó sojú ọ̀run wàrà. Ọlọ́run ọba mi ni kì í ṣàgbára ẹ̀yìn wọn. Adigun Kikioro lórúkọ tèmi o. a pàdé lọ́jọ́ mẹ́jọ. ohun gbogbo tá a bá ń ṣe ẹ̀já sí pẹ̀lú ọkàn òótọ́ ẹ̀já dúró pẹ̀lú ìmọ̀ òótọ́ ẹ̀já sì tún ní faradà pẹ̀lú gbogbo tá a bá ń dúró sí. ọmọ bẹ́ẹ̀ ní fọ́rọ̀. ẹ kú kalẹ̀ káàbọ̀ ẹ káàbọ̀. láyé o ayé ọmọ bẹ́ẹ̀ ní fọ́rọ̀.